Ẹ káàbọ̀ sí orí ìkànnì bí ètò alẹ́ bí máa ṣe máa ń bẹ̀ fún nítorí ìyẹn ti jáde fẹ́ bẹ̀rẹ̀ àṣírí nípa Olúalọ́ ẹ̀wọ́ ẹni yìí sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ máa ní láti farabalẹ̀ ẹ gbọ́ láti òkè délẹ̀ ní pẹ̀lú tó bá yẹ kéde ọ̀rọ̀ ẹ̀dá àwọn lórí ìkànnì láìpẹ́ kọ́mọ̀ ẹ̀jẹ̀ subscribe tó ṣe àwọn ìgbọ́dọ̀ ẹ má fọwọ́ pọ̀lọ̀ ẹ ká sojú abẹ́. ìgbà tí àbúrò yín fẹ́ ṣègbéyàwó pẹ̀lú bàbá Olúalọ́ ṣé gbogbo àwọn ẹbí wọn pátá náà wá síbẹ̀? Pátápátá ló wá. àti bàbá Olúalọ́ àti bàbá àwọn àtìyá wọn. Actually time gbà yẹn mi ò recognize face bàbá yẹn but mo rántí pé ẹ̀gbọ́n Olúalọ́ obìnrin àǹtí Julie wọ́n wá. àǹtí Julie lórúkọ ẹ̀gbọ́n Olúalọ́. bẹ́ẹ̀ ni ó wá. ìyẹn then àwọn bí àgbàlagbà. ìyẹn Juliana ló ń jẹ́ Julie. ẹ máa sọ lọ. ó wá nígbà yẹn then àwọn tó jẹ́ pípẹ́ bíi bàbá yẹn tọ́tọ́ ìgbà yẹn ti pẹ́ kó tó pé mo mọ̀ wọ́n ní torí ìgbà tábìlì mi bí first born torí bí Ìfàkì ló bí first born yẹn sí ìrà yìí. Ìfàkì ẹni ọ̀dọ̀ mi ló wà. first born tẹ́ ẹ̀ ń sọ yìí ṣé bàbá Olúalọ́ náà bí fún? Olúalọ́ bí fún kò bí ọmọ kékeré ni. mi ò tí ì débẹ̀ yẹn mo sì ń bọ̀. àbúrò yín Ìyábọ̀ tọ́mọ ọdún mélòó? kí lẹ sọ sà? àbúrò yín Ìyábọ̀ ó tọ́mọ ọdún mélòó? ṣé ìgbà tó ṣe wedding yẹn? ìgbà tó ṣe wedding. around 20. ẹni hello kí lẹ pé? 25 years old ló ṣe wedding gbà yẹn. 25 years làbúrò yín gbà yẹn tó ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn ìgbéyàwó yẹn ìdí àbúrò yín ó lọ kó bọ́kọ ẹ̀ nílé. mi ò rò bẹ́ẹ̀ torí ìgbà tó kọ́ ṣe wedding yẹn sà Èkó ló mú sí ní ọ̀dọ̀ ọ̀rẹ́ bí family friend ni. ta ló mú wọn sẹ́kọ̀ọ́? ọkọ ẹ̀. ìyẹn bàbá Olúalọ́. bí family friend bẹ́ẹ̀ ni bí family friend ni ló mú sí nígbà yẹn lẹ́kọ̀ọ́. wọ́n pe máa ní Adégòkè. Adégòkè ọ̀rẹ́ bàbá Olúalọ́. bẹ́ẹ̀ ni sà bí family friend ṣá but ní ìgbà kan náà kò ju bíi 3 months tó fi àbúrò mi síbẹ̀ yẹn ìjà ṣàṣẹ láàrin òun àti Olúalọ́. ta nìyẹn? máa family friend tábìlì náà ọ̀dọ̀ yẹn. ìyẹn Adégòkè yẹn bẹ́ẹ̀ ṣàṣẹ láàrin òun àti Olúalọ́ ó jẹ́ kó ṣàmú tábìlì máa ń pè mí ẹ̀ pé àbábẹ́ ló ṣẹlẹ̀ fóun o pé àtàwọn ìgbọ́n lè tilẹ̀kùn mọ́ òun kó lọ ra kọ́ńtà kan ti gé kóun tó wọlé á ṣe máa gbá gate kí nǹkan kan gbà yẹn ni. so later ṣá ó ṣàní kó máa túbọ̀ ní Ìdó torí that particular time Alọ́ yìí orí òkè Èrìò ló bèsì sí. gẹ́gẹ́ bí wòlíì bàbá orí òkè. gẹ́gẹ́ bí wòlíì ní ìgbà yẹn orí òkè Èrìò ló máa ń wà throughout. torí kan tí mo fi ráàyè sẹ́yìn ni pé mí gan mi mọ̀ tẹ́lẹ̀ ọ̀wá tábìlì mi tó padà sí Èkìtì tó wá sí Èrìò tó wá lọ sí bóyá ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀ ló wà ní Ìdó ńgbà yẹn mi ò ṣàmọ̀ tó ṣàṣẹlẹ̀ tí bá ṣàtìrí mo rí i pé kò sí ìfọ̀kànbalẹ̀ ní ara ẹ̀ ńgbà yẹn. lára àbúrò yín yẹn. bẹ́ẹ̀ ni kí ló ṣe ibùgàn mo rí yàn kan gan ọmọ tí mò ń sọ yìí gan second school ló wà ńgbà yẹn ogo ló fún mi lọ́wọ́ pé mọ́mì Tọ́lá kí ló ṣe àǹtí Ìyábọ̀ tí wọ́n rí báyìí mo ní èmi gan ò notice mo ṣàwá tó ń jọ kan kí ló ṣe ó ní kò sí kankan gbọ̀gbà kan tó ṣàmá sọ́dọ̀ mi at long tó máa sí ọ̀dọ̀ mi ní Ìfàkì ó ṣàfojú bákan ní òjò kí ló ṣe é ó ṣàgbẹ́rù ẹ̀ wá ó wá ní òun lọ sí òun ò gbé bẹ̀yẹn mọ́ òun tó bá jẹ́ tiẹ̀ máa bọ̀ ní ọ̀dọ̀ mi. òun ò gbé bo mọ́. ní Ìdó tí bàbá Olúalọ́ ní kó máa bọ̀. ní ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀. fámìlì ọkọ. bẹ́ẹ̀ ṣáàṣọ ẹ nígbà yẹn òun tó bá má bínú máa bọ̀ ní ọ̀dọ̀ mi ní ilé bíbá ní Ìfàkì. tó bó ṣàṣe wà lọ́dọ̀ mi yẹn títí and that time ó dà pé lóyún oṣù 3 nígbà yẹn. sóyún àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì. no first oyún ẹ̀ tó máa kọ́kọ́ ní. oyún àkọ́kọ́. bẹ́ẹ̀ ni ó ṣàlóyún 3 months pregnant lọ́dọ̀ mi mo ṣàgbé wá sí ọ̀dọ̀ mi nígbà yẹn wípé kí ni mo lè ṣe o mo ṣàmú tira torí wọ́n ọ̀nà àgbà tó wà ní school torí ìfẹ́ UNAD ló wà ní school gbà kó tó. UNAD
làbúrò yín yẹn wà bẹ́ẹ̀ ni lẹ́yìn ní ìgbà tó ṣègbéyàwó tán wọ́n sì ń lọ school. ní Èkìtì State University bíbá ẹni ní sùúrù Ìwòròkó ẹni sùúrù ṣé ń gbà tí ìyàwó yín ṣègbéyàwó tán ó sì padà sí school. ó padà sí school bọ̀ ìgbà tó ṣe ìyàwó yẹn tán ó padà sí school padà again bọ̀ tó ní oṣù mẹ́fà ìjọ tí mo fi àìsàn ni pé torí ọ̀dọ̀ mi ló use mọ́ dáadáa tẹ́lẹ̀ nígbà tó wà ní school gan tó ti bẹ́ẹ̀ sà ó sì wà ní school nígbà tó ṣe ìyàwó fún so ẹ mọ̀ ó ti use mọ́ dáadáa every week ló máa ń ṣe ọ̀dọ̀ mi wá adé ní Friday or Thursday àpà ní Monday tí Ìwòròkó mi tí ó gbalé sí tó kó tàdí ó ṣáàdì ìgbà tó ṣe wedding yẹn tán mo fi màrí ṣáà pé kí ló ṣẹlẹ̀ ó wá ní tó bá ṣe túwìtì even gan mélòó kí ní àtàgbà ẹ̀ mọ̀ pé kò wá pì kò ṣáà mo tira ní ìgbà yẹn pẹ̀lú oyún oṣù mẹ́ta títí tó ṣàfi bí ọmọ yẹn ọ̀dọ̀ yín ló bímọ sí. bẹ́ẹ̀ni bọ́ tó ṣáà ló yẹn tó ṣáà lọ síbi oyún yẹn ṣáà lọ síbi 7 months kò pé ilé tí wọn pé ṣó pọ̀lẹ̀ pé kí àbúrò mi kó bímọ sí ọ̀dọ̀ mi mo wá pe ọkọ ẹ̀ òun máa sọ fún ìyàbọ̀ pé kó pe ọkọ ẹ̀ pé ìjọ sọ fún ọkọ ẹ̀ òfin yé pé mo bẹ́ẹ̀ jà but kò speak well balẹ̀ o lè má ọ̀dọ̀ mi o lè má sùn sílé tó gbà wà á má sùn sílé ọ̀dọ̀ mi títí tó wá máa bímọ wà lè lọ sí ilé ẹ̀kọ́ ìmọ̀ táwọn ẹ̀rá Èkìtì lè ṣe wọ́n lè máa sọ̀rọ̀ bó ló ṣe wedding fábùrẹ̀ sílé tó rí ilé ọkọ jòkó ẹ̀jẹ̀ gbogbo aṣọ fìdẹ̀kọ́ lè máa sá ní oòrùn tó ìgbà yẹn ọkọ̀ ṣáàgbọ̀n ó gbálé fún sísàlẹ̀ bí ọ̀dọ̀ àjọ lọ wálé yẹn. ibo làdúgbò yín yẹn. Omi Oníyọ̀ street. Omi Oníyọ̀ níbo nìyẹn. Yọ̀ street Ìfàkì. Ìfàkì Èkìtì. ṣé ńgbà tí bàbá Olúwa ló wá gbálé fún wọn ìyàwó wọn kó síbẹ̀. náà kò yẹ kó tó ṣe bọ̀ ìgbà tó bá ti di pé má nìyẹn máa wá sí ọ̀dẹ̀. òkè tí bàbá Olúwa ló bá fẹ́ wá sọ́dọ̀ wọn wọ́n á jọ pàdé bẹ́ẹ̀ once in a week á lọ sílé ibẹ̀ yẹn very early á kúrò níbẹ̀ ìgbà míì kò lè jẹ́ pé alẹ́ gángan ló máa kúrò tó máa lọ sí ibi orí òkè padà. ibi orí òkè padà. tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn nìyẹn àbí wọ́n bí kìíní wọ́n bí kejì wọ́n bí kẹta. ìgbà tó bí kìíní yẹn ó lò bí like 4 or 5 months ní ìbíbà ó wá kó lọ sílé ẹ̀ ní Adó. ilé ta ni. ilé tí Olúalọ́ tí wọ́n kọ́ tó kọ́ fún ní Adó. Ibẹ̀ ló wá kó lọ sí ìṣó ibẹ̀ ló ti bí second born but third born tó wá lóyún ẹ̀ tó kó Nàìjíríà ó wá lọ bí sí France ibi tí ọkọ ẹ̀ mú lọ sí. mò ń bọ̀ ẹ ní sùúrù ẹ má jà á tì fún àwọn kankan kí lorúkọ àkọ́bí. àkọ́bí èmi fún torí ọ̀dọ̀ mi ìgbà tí èmi mu ti ra èmi fún ní orúkọ kan nígbà yẹn. orúkọ wo. mo fún ní ọ̀nà ọpẹ́ mi pọ̀. ibo lẹ ti ṣèkó mẹ́. sá. ibo lẹ ti ṣèkó mọ́ àkọ́bí yẹn. Ìfàkì ní ṣọ́ọ̀ṣì tí ló ti lọ́sọ̀gàn lórúkọ ń gbà yẹn. ṣọ́ọ̀ṣì wo. Winners Chapel of Power ni wọ́n ti ṣé bàbá Olúwa ló wà ń gbàtà ṣàkọ́bí ṣé wá bẹ̀. ó wá bẹ̀ Winners Chapel of His Power náà ti ṣe. wọ́n gbà kẹ́ ṣe ní némì ní Winners Chapel. bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ bẹ̀ gan ló wá ṣe némì gan níbẹ̀ wọ́n wá ṣe ìgbà sádẹ̀ tó gbọ́mọ wọlé gan ṣọ́ọ̀ṣì gan ló fi gbọ́mọ wọlé sí. ṣọ́ọ̀ṣì Winners yẹn náà ni. bẹ́ẹ̀ ni Winners Chapel of Power. ẹlẹ́ẹ̀kejì nǹkan bọ̀lẹ̀ ti ṣèkó mẹ́. no Chapel of His Power sorry Chapel of His Power ni church yẹn lórúkọ church yẹn Chapel of His Power. bàbá náà sì jókòó síbẹ̀ nígbà kan. ó jókòó síbẹ̀ níjọ́ gangan níjọ́ bẹ́ẹ̀ ni olófún ọmọ ẹ ní orí ọ̀fẹ́. orí ọ̀fẹ́ Olúwa. bẹ́ẹ̀ ni sà. ọmọ ẹlẹ́ẹ̀kejì mo lọ ti ṣèkó mẹ́. Adó náà ti ṣèkó mọ́ ẹ. nílé tí wọ́n kọ́ fún wa àbí. bẹ́ẹ̀ ni sà. àwọn CAC ló wá ṣèkó mọ́ àbí church mi náà tún ni. but actually ìjọ tó ṣe ní mi second born ẹ mi ò sí lára ẹ sí around mi ò sí lára. now ìgbà tó wá di pé ibi tí wọ́n kọ́lé fún wọn sí ǹjẹ́ mọ̀ bí àbẹ̀bọ̀ Olúwa lọ ń sùn tí wọ́n bí ẹjọ́ ń gbé gẹ́gẹ́ bí tọkọtaya. but actually náà bí wọ́n ṣe ń ṣe náà nígbà yẹn. náà ṣe ń ṣe lọ. bí wọ́n ṣe ń ṣe ní ìgbà yẹn pé kó wá kó. tó máa wá tó máa lọ. kó wá kó tún lọ. tí mo ti mọ̀ mi rò pé ó sorunjọ́ méjì àbí ọ̀sẹ̀ kan sí ọ̀dọ̀ àbúrò mi yẹn rí. now ìbéèrè tí n fẹ́ bèèrè lọ́wọ́ yín rè kí ǹjẹ́ àbúrò yín ever sọ fún yín rí pé bàbá Olúwa ló ti níyàwó kẹ́kọ̀ọ́ tó fẹ́ o. kódà to God we made mention ẹ̀rí fún any of his family pé. ẹ̀yin náà sì gbọ́ rí. èmi ò kàn gbọ́ lẹ́nu ẹ̀rí pé ọkọ òun àti fẹ́ yàwó rí o. Olúwa ló sì bímọ kẹ́kẹ́ rí. débi pé ó kàn ti bímọ kan fún òun rí. bọ̀ǹtàn ti gbà táwọn nǹkan báyìí wá ń ṣẹlẹ̀ làwọn agbórúmọ̀ oríṣiríṣi pé
bèbó ti bímọ 3 tẹ́lẹ̀ ó ti fẹ́yàwó kan tẹ́lẹ̀ ìgbà tó tún fàbúrò mi gan èèyàn márùn ló fún lóyún ó ti bímọ 5. ẹni sùúrù ìyẹn ò tí ì kàn mí ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí aspect yìí. Now alright sir. ìgbà tán wá lóyún àbígbẹ̀yìn kí ló ń tó fà á tán fi gbé àbúrò yín lọ France. náà ìgbà tó lóyún last born yẹn ṣe ń gbọ́ sà ó ń gbọ́ yín. ìgbà tó lóyún last born yẹn ni ó fi gbé àbúrò mi travel out. kí ló fà á. èmi wọn tó fà ń gbà yẹn ó ṣàṣàdé even gan ọjọ́ ìgbà tó ṣe pé bóyá ọkọ̀ ẹ̀ tó rọ́kọ̀ òfin pè é ní ó ti rí ẹ̀sà bọ̀tẹ̀ ní àtàbúrò mi ó ní a máa ń sọ̀rọ̀ àbúrò yín lọ sọ fún yín pé ok. àbúrò mi ló ṣàpè mí níjọ́ kan ó wá ní sista pé ọkọ̀ fẹ́ mú òun travel out ó wá ní sí pẹ̀lú bó ṣe wà ní condition báyìí ó wá ní òun á lọ sí òun fẹ́ mú ọ̀gbà mo ní òkè kò sí problem pàtó kúkú wà Nàìjíríà náà àkókò rí ọkọ̀ náà mọ̀ ẹ́ pé bóyá wà tọkọ ẹ̀ jùjọ gbé ní tọkọtaya kódà gan torí ìdí ẹ̀ gan ni mọ́mì mi ṣe wá state ọ̀dọ̀ ẹ̀ ní Adóńgbà pé kó má dẹ̀ pé máa fi lónìí pẹ̀lú òun àti àwọn ọmọ. ìyẹn nílé tí wọ́n kọ́ fún wọn. ní ẹlẹ́pẹ̀ṣẹ́ ilé tí wọ́n kọ́ fún ní Adó tó mọ́mì ló máa wà lọ́dọ̀. ṣé ńgbà tí wọ́n ń travel yẹn tó fẹ́ lọ France yẹn ṣé àwọn nìkan náà lọ ní àbáta àwọn ọmọ méjì. náà òun àtàwọn ọmọ méjì lọ ń lọ. nígbà àtoyún. àtoyún inú ẹ̀. ó tọ́dún mélòó báyìí. tí n bá ṣe kí ni lẹ́kọ̀ọ́ máa lọ sí bíi 10 years báyìí. 10 years. no I mean no after small bíi 10 years ya. 10 years now láti ìgbà tí táàbúrò yín dé France yẹn tí wọ́n land ǹjẹ́ pè yín lórí fóònù. ó pè. ọdún mélòó ẹ fi jọ sọ̀rọ̀. a máa sọ̀rọ̀ dáadáa but nǹkan tó jẹ́ pé tí mo chat pé mo ti gbóhùn ẹ̀ dáadáa jù ó ní year 2022. Let's go. Close to 3 years báyìí. Mo ṣàmọ̀ pọ̀ ọmọ mi kan husband mi fẹ́ ṣe wedding báyìí. So a ṣàpè láàrin ọ̀sẹ̀ yẹn a fẹ́ ṣe wedding ni mo ti gbóhùn ẹ̀ láti. Kí lọ́jọ́ sọ́ngbà tẹ̀ pọ̀ fún wedding? A kò sọ nípa wedding pé a kú múra òṣìṣẹ́ mi kan ṣàṣàdúrà fún ọmọ yẹn báyìí. Then ọjọ́ kejì ọjọ́ Sunday wedding yẹn a lọ ṣe Thanksgiving church kọ́lẹ̀ tún wọlé sórí fóònù. Ó tún kí mi ó fẹ́ pé ìgbà ni mo ti gbóhùn ẹ̀gbọ́n. gbogbo ìgbà tí wọ́n wà ní France yẹn ìjà àbúrò yín ever sọ kankan nípa ọkọ wọn fún yín. kò tẹ̀ sọ fún mi ju gbọ́ kan rí ó ti pẹ́ ó ṣàn sísá mi bá mi pray ó ní sísá ó ní òun àtọkọ òun ó ní ó wá sí ọ̀dọ̀ òun náà ló gbà kọjá ó ní kò yà sídọ̀ òun jẹ́ pé kò tẹ̀lé kí àwọn ọmọ ẹ̀ wípé ó blọ́ọ̀kì nọ́mbà ọmọ wọn wípé kò tẹ̀ kí wọn kò béèrè àlàáfíà ọmọ náà ní kó bá ó ṣàkàbà bóun gbàdúrà ó ṣáà ní kó fi ọkàn rẹ̀ balẹ̀ nígbà pé kò sí kankan pé àlàáfíà ni. àwọn ọmọ yẹn ṣé obìnrin làwọn mẹ́ta àbọ̀kùnrin. rárá sà ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. ọkùnrin làwọn mẹ́ta pátápátá. bẹ́ẹ̀ ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. àwọn ti bímọ fáǹsì o ọkùnrin làwọn tún bí. ó pè mí. now nọ́mbà tí wọ́n fi máa ń bá yín sọ̀rọ̀ nígbà tó wà ní France yẹn ǹjẹ́ yín padà pé nọ́mbà yẹn láti gbà yẹn. mo pè láti gbà yẹn. kí ló wá ṣẹlẹ̀. kò lọ́nì. kí ló ń kọ kí ló ń sọ. ẹ mọ̀ á gbé síbi voice note. inbox. nǹkan tó máa ń ṣẹlẹ̀. nígbà tí machine bá ń bá yín sọ̀rọ̀. exactly. ṣé nọ́mbà yẹn ṣì wà lọ́wọ́ yín. ó wà lọ́wọ́ mi. ó wà lọ́wọ́ yín. ó dà kí mo ti rí tẹ̀ kúrò ó wà lọ́wọ́ mi. ó wà lọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ wá o. ok. ó wà lọ́wọ́ yín yẹn á ní ìdí. ó wà lọ́wọ́ mi. nọ́mbà yẹn náà ṣe pàtàkì. now láti ọdún kẹta báyìí ẹ gbúrò àbúrò yín mọ́. ẹ mọ nǹkan tó mi ò fi pè mọ́ torí ní kó tó di ọdún yẹn gangan mọ́tò mi lọ sí program ọkọ ẹ̀. lẹ́kọ̀ọ́ àbí níbo. lẹ́kọ̀ọ́ náà ni ní Jesus City lẹ́kọ̀ọ́. so wọ́n wá dé láti ibẹ̀ ńgbà yẹn 3 days after wọ́n tí wọ́n fẹ́ lọ sí Èkó Èkó náà máa ń ṣọdún. so wọ́n á lọ sọ́jà pé ká lọ rà kan ní ọjà Bísí. On the way coming back home bí màmá ẹ ṣàṣe fẹ́ǹtì nìyẹn. ìyẹn girama. bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe fẹ́ǹtì nìyẹn ara àgbẹ̀gbẹ́ ló ṣáà pè mí mo ṣáà lọ bá wọn. ẹgbẹ́ àpèyàbọ̀ àmì bá dà pé àwọn ti pèyàbọ̀ pé láti bí ọ̀sẹ̀ kan pé kò kì í gbé kọ́ọ̀lù àwọn ọmọ kí ló dé nínú ọba kò orin green gbà ẹ̀ kò gbé. so inú yẹn ló kọ́ àbí mi pé tó ká ní pé màmí náà kú náà bọ́mọ yóò ṣe ní gbé kọ́
màámi nìyẹn ọmọ ìṣe èmi ò kàn mọ̀ pé báyìí. èmi á bìlì pé ọmọ ìṣe wa dájú tó ní tiwọn báyìí pé ìyá ẹ̀ pé kódà pé ṣọ́ọ̀ṣì ọkọ ẹ̀ ni màmá yìí lọ sí tó ní òtútù wàhálà kankan tó ti ṣe tó yẹ pé kò rest fẹ́ kó rest àgbàlagbà ní stage yẹn pé kó yẹ kó rest kò jẹ́ kó rest tó tún lọ pé ká kó kó ṣáà máa bá nù fẹ́ ṣòkò yàtọ̀ ní màá lè padà gẹ́gẹ́ bí àkọ́bí ńgbà yẹn mo ní màá lè kúrò níbà pé mi ní jẹ́ kó ẹ̀yin làkọ́bí wọn. bẹ́ẹ̀ ni mi ní first born wọn pé màá lé ọmọ yìí padà pé mi ní jẹ́ so èmi ò wá pè mí nǹkan bó kí náà ti pè pé irú nonsense wo nìyẹn kẹ̀ so lèmi ò kàn fi pè ní gbogbo táìmù ká fi ṣọdún ẹ̀mí but still gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mo wá wò pé ìgbà kan mo wá pè má mi gánà mo ní àṣekò pé ń gánà àṣekò kí fọdún má mi ní kò pé àwọn o so èmi náà kẹ̀ tó bá dẹ̀ tó bá ìmọ̀dé olóhùn máa ń pè láti máa rí ibùkan ọ̀wọ́n báyìí òun máa kọ́kọ́ kọ́ọ̀lì mo kọ́kọ́ máa rí ìdájí ibùkan ṣọ́ọ̀ṣì mo ti máa rí kọ́ọ̀lì ẹ̀gbá mi inú kápínì ẹ̀ mo wá wò pé ọmọ yìí náà máa gbé mi mo tún pè é the same thing bẹ́ẹ̀ àjọsọ mo tún pè ní ìgbà yẹn kò ṣáà respond títí gbogbo aṣáà mi àwọn àǹpẹ pé kínní kí ló ṣe ọmọ ẹ̀kẹ́ kí ló ṣe mo sábà bẹ̀rẹ̀ lọ́wọ́ àbúrò mi ṣé ìdúró ọmọ à ń ṣe àwọn òkú rẹ̀ o mo tẹ̀ fún akọ́ tó tẹ̀ close pẹ̀lẹ́ dáa wọ́n ní sàwọn òkú rẹ̀ rà pé nǹkan kí mo mẹ́sẹ̀gì lórí fóònù pé wọ́n máa mẹ́sẹ̀gì pé kò ní reply wọn kọ̀ọ̀kan bẹ́yìn mo fà á pé ǹjẹ́ ẹ̀yin àti màmá jọ lọ sọ́dọ̀ Olúwa lórí. mo tẹ̀lé wọn lọ rí nígbà tó ìkọ́kọ́ ṣẹlẹ̀ tí màmí sọ pé ó pe àwọn torí màmá yẹn wá aṣọdún lífàkì gbà mí ìjẹ́ kán lọ sẹ́kọ̀ọ́ mo wá ní wọ́n wá sọ́dọ̀ mi wọ́n fi kọ́ọ̀dọ̀ mi lálẹ́ nípa lọ sùn sí ọ̀dọ̀ tiwọn náà wọ́n ṣe dé nìkan bí after 9 nìyẹn ẹni tẹ wàá bí kí ló dé wọ́n wá ní àpé kí n wò kan tí bàbá orí ọ̀fẹ́ send sí àwọn ní orí fóònù tí ló send sí ní orí fóònù ó wá bọ́ sí voice note mo ṣàwá àwa play wọ́n ṣàjọ pé màmá ẹ kújọ́ mẹ́ta o òun ní kóun fi ẹjọ́ ìyá orí ọ̀fẹ́ kóun fi sùn yín ni o tó bá ti provide àmọ́ fóun láàrin ìjọ bíi mẹ́ta o kó má pé òun mọ́ láéláé pé tó bá lẹ́nu kan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn kò sí ọwọ́ òun kankan níbẹ̀ o pé títí Jésù máa fi dé pé òun ò ní gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ tó bí máa ń ṣàṣọ wá rọ̀ṣì wá mi gẹ́gẹ́ bí abiyamọ kí lè fẹ́ ṣe báyìí bó ló wà màmí ló wà lẹ́kọ̀ọ́ níbi ṣọ́ọ̀ṣì tí o wọ́n ṣe bí àyíṣà ṣe gíní ìdájí nìyẹn ọ̀dọ̀ mi náà gbà wá mo ṣẹ̀sùn dé títí ìgbà yẹn wọ́n ṣàlọ́ba ní gíṣọ́ọ̀ṣì ìjọ́n bá máa dẹ̀ ṣe lóhùn ṣe débẹ̀ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní mi ò sí bẹ́ẹ̀ o but mo ṣàfùn máa mi ò lè parọ́ mọ́ ó ṣàṣe ní ó ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀tù òun yẹn tó bẹ̀rẹ̀ sí ń bára tó bẹ̀rẹ̀ sí ń sọ̀tù tó pariwo léun lórí níbẹ̀ pé kí lóun wá kóun jáde kóun máa lọ kíní kan pé kò tiẹ̀ bẹ́jú wo àwọn ará wọn ní rẹ̀ bá kí wàá fi ọwọ́ tiẹ̀ ń jà tó lè kọ́ máa ń sọ̀tì àgbàlagbà báyìí pé kò ẹ̀ kó rí bẹ́ẹ̀ màmí sọ pọ́ìntì kan níbẹ̀ tí ìrìnàjò lálẹ́ wọ́n ní ọwọ́ iṣu wọn ló àbí kí ló máa ń sọ Yorùbá iṣu òun ló tọ̀ iṣu wọn ló tẹ àmọ́ nígbà mi ẹ má sọ bẹ́ẹ̀ èmi náà wà nílé ọkọ bẹ́ẹ̀ mi lè máa jà pẹ̀lú ọkọ mi kò sọ́kàtà tó kì í jà kó lè kò bí àwọn nísàfẹ́ lọ láti Ìfàkì wá sí Èkó irú yẹ̀yẹ́ kí wá nìyẹn tó lè kọ́ máa jẹ́ wòlíì nàbí kí ló ń pè kò ẹ̀ kó níbẹ̀ so àtìgbẹ́ mo wá pè àbọ̀ pé kí n ṣe ṣọ́ọ̀bù kùtù àpékò nǹkan tí ọkọ̀ ẹ̀sán kó làgbọ́n gan mo tún tẹ̀sẹ̀ gan lórí fóònù pé wò kan tọ́kọ ẹ sọ sí màámi irú ànífẹ́ òṣìwò yẹn ṣòfin màámi wọ́lẹ̀ ní iwájú ọkọ̀ ẹni tó fi yẹ pé yẹ̀yẹ́ tó máa ń sọ̀tẹ̀ láàrin ibi yẹn pé kò dáa o tó màámi gan sọ pé ṣọ́ọ̀ṣì gan làwọn sùn sí pé kò tẹ̀ aláwọ̀ káwọn kan kò tẹ̀ bèrè báwọn ṣe sùn báwọn ṣe jí pé ibi ṣọ́ọ̀ṣì gan làwọn lọ sùn sí. ìgbà tẹ́ ìwà gbọ́ ògo eléyìí ṣe wá tẹ̀lé màmá débẹ̀ lẹ́ẹ̀kan. ìgbà tí màmá tó máa sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ fẹ́ mi torí kò ń pè mí ìyá ìyàwó ẹ̀ náà ìgbìmọ̀ ìyá ìyàwó gan kò ń pè mo lè sọ kò ń pè wọ́n àfi mo wá ní kókà tó ń gbé mi ò jẹ́ kí ìpínlẹ̀ sí Èkó torí gbogbo time gan another year ni yá ìyẹn bí January títí di December tó fi ṣe another program kẹ́yìn imagine mo wá gbé rẹ̀ náà àti wọ́n ṣàjìjọ lọ torí mi ò mọ̀ bẹ́ẹ̀ àṣàjìjọ lọ sí Jesus City. ṣé wàá rí bàbá Olúwa lọ. mi ò rí mo dẹ̀ tún rí but ìgbà táwa dé Jesus City yẹn tó dé àti rí àwọn kọ̀ọ̀kan níbẹ̀ irú man kan wà bẹ́ẹ̀ ṣé pastor ṣọ́ni báyà bí paná tiẹ̀ ń torúkọ ẹ̀ ó wá ní ṣọ́ọ̀ṣì náà sàdé náà bẹ́ẹ̀ ara àwọn wòlíì ẹ̀ náà ni màmí gan sọ fún mi mọ́tò gan pé torí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ìṣètẹ̀lẹ̀ wọn wà àdéjọsọ̀ wọn náà wọn nígbà pé ok báyìí ni pé bí a tún gbọ́ olóṣèlú àwọn náà gan wà rí ẹ̀ tó ìgbà tí mi sá máa débẹ̀ mo wá rí ìkànnì ọmọ wòlíì ẹ̀ wọ́n pè ní Dèjì ara ọmọ wòlíì ẹ̀ náà ni wọ́n pè ní brother Dèjì
tó ìrìn àti ẹ̀ńtì ẹ̀ tó rọra rìn dáadáa torí ìmọ̀ àti mo mọ̀ ọgbà tó ṣàdé bẹ́ẹ̀ mo wá ní ẹmọ mo sọ pé mi ò ń jẹ́ kí n rí wọ́n á ní mi fẹ́ rí fún ti tèmi ni òkè pé mo fẹ́ rí fún kankan o I understand so òun gẹ́tì dẹ̀ mo ṣàwárí mo ní mo fẹ́ rí fáàmì torí ó ń ṣe counseling ìgbẹ́ náà mo ti lè rí mi ò ṣàwá kò jẹ́ kí n rí aṣá ló wá pè mí kó tí wọ́n á notice bẹ́ẹ̀ ni pé ọlọ́mọ ẹ̀ka àbúrò mi ṣì lè wọ̀ kò sí bí wọ́n ṣe lè kéréké nídìí àná this is the time rẹ̀ ní kò wò fihàn pé àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀wọ̀n pé kọ̀ọ̀pẹ́ mi rántí ìgbà tẹ́ pé ó ń fẹ́ àbúrò mi tẹ́ pé ọ̀dọ̀ mi fàkíì ó kọ́kọ́ mojú kó tó mọ àwọn ará èkó torí màmí wà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn. ìyẹn bàbá olúwa ló àbí. bẹ́ẹ̀ni èkó èmi ìfàkè lágbèjọ ìfàkè ló máa wá sí táǹtà kó tó mọ màmí èmi ló kọ́kọ́ mọ̀ tó máa wò pé kátẹ̀pá ti owó tì ṣé ẹlòmíràn ẹ̀yin wọn ṣáà lánàá ara àwọn nílé ìpínlẹ̀ kan ó yẹ kó recognize ibi tá a wà yàrá tá a dé sí ibẹ̀ ló máa ń gbà lọ gbà jáde gbà wọlé this particular hotel délé kan kó tẹ̀ kọlẹ̀ tó pé ẹ lóò màmá ẹ̀lẹ́ o báwo ni náìtì o ẹ̀gbọ́n ìyàwó mi kò yọjú sí mi ọ̀hún ti gbà tí mo fẹ́ máa lọ mo ṣáà pé mo ṣáà fẹ́ gòkè pé kí n lọ rí lókè ní ìgbà yẹn mi ò rí ní àwọn àlejò wà ń bẹ̀ ìgbà tó ṣàmáyá ó sọ̀kalẹ̀ ó fẹ́ máa lọ sí òun náà fẹ́ máa lọ ìlú náà ṣáà gbá mi àṣà ìgbẹ̀sùn sí báwo ni kinní kan báwo lẹ́sẹ̀ mo ló wà òkè ló lẹ́sẹ̀ rí báyìí sí mo náà ní kí n ṣe operation sí mi ó ní kán lọ gbé oyin fún mi ńgbà yẹn pé kí n máa fi pa nìkan ni mo gbà lọ́wọ́ wọn oníṣìṣà àríra. ẹ̀yin ò sì béèrè àbúrò yín mọ́mẹ́ǹtì yẹn. ẹni ìdáàbò àwọn èèyàn pọ̀ sọ́dọ̀ ẹ̀ òdẹ̀ wọn àgbọ̀ bí ó ti mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ṣáà ní ṣìṣà àríra. àtìgbà yẹn àtìgbà yẹn mi ò lọ torí program tó ṣe gan last year gan tí wọ́n mi ká kí n tún tẹ̀lé wọn lọ mo ní mi lọ́dún kankan. now ohun tí wọn fẹ́ béèrè lọ́wọ́ ilé ilé báyìí awuyewuye tá à ń gbọ́ káàkiri òun tẹ̀ ń sọ tẹ̀ ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa báyìí ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n Yẹ́misí tẹ̀ jẹ́ àkọ́bí ilé wọn láti ọdún kẹta báyìí ẹ̀ gbúrò àbúrò yìí. àgbúrò ẹ̀ sà. ǹjẹ́ ẹ ní nọ́mbà bàbá olúwa lọ́wọ́. mo ní nọ́mbà ìdání bọ̀ kò lè gbé láéláé. ṣẹ́yìn pé wọ́n rí. èmi ò pé oṣù náà tó fẹ́ pè fún bọ̀ táìgbà tọ́rọ̀ àwọn àtàbúrò mi yẹn ṣẹlẹ̀ mo pè dáadáa mo dẹ̀ tún bá sọ ní WhatsApp kò gbé call. mo tún ṣe voice àtọ̀ kò kàn reply mi rí. ó wá tó ọdún mẹ́ta báyìí tábánikà kà á lẹ́yìn tí rí àbúrò yìí tó ń jẹ́ Yẹ́misí mọ́. bẹ́ẹ̀ni. ẹ sì ń wò pé ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni sọ ni lọ bẹ́ẹ̀ni. pé kí bàbá olúwa lọ kán bá yín sọ bí tíyàwó ìtàbúrò yìí wà. nǹkan tó kàn tẹ̀ wá dùn mí ni bí kò tí pé a month bíi 3 weeks ago báyìí wọ́n ní ó ń ṣó fọ́tò àwọn ọmọ yẹn ọmọ àbúrò mi tó dẹ̀ pé totally wrong ní ẹ̀sà. kì í ṣe àwọn ọmọ yẹn. fọ́tò ọdún bíi 10 ló ń ṣe tó lóun kọ́ wọn ní kẹ̀kẹ́ ẹ gbọ́ ẹ bá wa sọ fún ibi kí tọ́mọ yẹn bá wà kó gbé kẹ̀kẹ́ kó pa kẹ̀kẹ́ tí o kó mú fọ́tò kó dúró tí ẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ báyìí kọjá fọ́tò kó pòsò pé lè kọ́ afẹ́gbọ́n àbúrò wa. ìyẹn ni pé fọ́tò ẹ̀wọ̀n náà rí fọ́tò yẹn o tẹ́yìn ẹ̀ ń tó ìsọ̀rọ̀ ni pé ìgbà táwọn ọmọ yẹn wà Nàìjíríà. bẹ́ẹ̀ ni sà. ni ìgbà yẹn mọ̀ tí ìbí àbí kẹ́yìn gan. lásbọ̀n gan wà lọ́wọ́ ìyàwó gbà bí mo ṣe rí fọ́tò yẹn. ó wà lọ́wọ́ ìyàwó lóòótọ́. lásbọ̀n France ló wà gbà yẹn wọn ò sí Nàìjíríà gan France ló wà. ìgbà yẹn ni fọ́tò gbà yẹn ni. ló ń ṣò. àkọ́bí gan ti máa tọ́ ọmọdún mélòó báyìí. ó ti lọ sí bíi 14 years old báyìí. 14 years. bẹ́ẹ̀ni. fọ́tò tẹ́yìn dẹ̀ rí yẹn kì í ṣe fọ́tò gbẹ̀gbẹ̀. bẹ́ẹ̀ni sà. so I need the photo yẹn recent one báyìí kó mú ìyàwó ẹ̀ tira àtàwọn ọmọ yẹn kó bá wọn sọ̀rọ̀ ni. ohun tẹ́yìn sọ báyìí ni pé bàbá olúwa lọ o a ní àfúnyín lọ́mọ mọ́ o ṣùgbọ́n ẹ fẹ́ rí àbúrò yín. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ lọ aláyín sọ fún àwọn Nàìjíríà. a fẹ́ rí àbúrò wa ẹ jọ̀ọ́ ẹ bá a bẹ̀ ẹ́ kó bá wa fi fọ́tò kó mú fọ́tò sẹ́gbẹ̀ẹ́ àbúrò mi gangan. ṣé fọ́tò lè fẹ́ rí ni àbábúrò gangan. mi ò kàn rí fọ́tò mi ò nídìí fọ́tò mi nídìí anything ju pé ọmọ mi àbúrò mi àtàwọn ọmọ bí mo dẹ̀ ṣe fún láàyè yẹn ní kó ní bá mi ṣe gún padà wá láàyè àtàlàfíà. yẹn ni pé ààyè tó máa ń lọ France bẹ́ẹ̀ fẹ́ rí kódà ni mo fẹ́ rí o. ẹ̀yin gan wà áfítà ọmọ tọmọ àbúrò yín bí àbúrò tí yín gangan lẹ́yìn fẹ́ fojú kàn. òun gangan mo fẹ́ fojú kàn sà. torí kì í ṣe orúkọ yín làwọn ọmọ yẹn ń jẹ́. bẹ́ẹ̀ ni àbúrò tèmi gangan mo fẹ́ fojú kàn. ìtọ́jú ẹ̀jẹ̀ yín tó jọ ọmọ yín tábàyẹ pẹ́yìn náà ń dá yẹn bímọ ẹ ti bírò àbúrò yín yẹn lọ́mọ. dáadáa ibùgàn ọmọ mi tiẹ̀ ni torí ìgbà tó wà kékeré kò tí ó ju bí ọmọ ọdún 4 ló ṣe ńgbà tí bàbá mi kú kò mọ bàbá mi dàgbà bẹ́ẹ̀ ni sà
kò mọ̀ èmi gan ló máa rò bóyá mọ́mì gan ló mo sọ pé mi ń ṣe mọ́mì mo fẹ́ kó máa pè mí sísà olópè mi sísà títí di wákàtí àwọn èèyàn fi máa pè mí sísà. nísìnyí sista Fúnkẹ́. bẹ́ẹ̀ ni òun ló dá sísà yẹn kalẹ̀ nígbà tó bá pè mí mọ́mì máa ní mi ṣe mọ́mì yẹn pé mọ́mì lè